gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko lódò lẹ́yìn odi ìtàkùn tọ́jà gbá ló ṣàgbè ló ṣe légede eléyìí tó so gbájẹ ló so gbàkọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ní gbogbo wa. bẹ́ẹ̀ni. Ògbómọ̀ṣọ́ ògbómojúgun bàbára wa tán àfògbókògbò. mo kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń wò mí nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí Sọjí Abíọ́jẹ́là YouTube channel mi nu. Mo ti ń fi ìtumọ̀ sí orúkọ àwọn àdúgbò kọ̀ọ̀kan tí ń bẹ ń lu Ògbómọ̀ṣọ́. Àwọn kan ti ń lérè pé sóò ní mẹ́nu kan ọ̀rọ̀ àdúgbò tiwa ní Ìjẹ̀rù. Àwọn kan ní Ìjẹ̀rù ọjà, Ìjẹ̀rù ọba, gbogbo ẹ̀ náà Ìjẹ̀rù kan náà ni. Òǹsílé lẹni tó tẹ ibi tá à ń pè ní Ìjẹ̀rù Òdò mọ̀ pé àlógó márùn-ún ló wà. Àlógó márùn-ún ló wà. Alẹ́ làkọ́kọ́ Òǹsílé lẹ́ẹ̀kejì tó fi kan bá mi onísàápá Òsátólúnú Àkàndí ẹ̀ tẹ̀lé wọn tó fi kan Ògúnlọlá Ògúndìran tó di Ṣọ̀ún lénìí. Sẹ́rí Ìjẹ̀rù yìí Ọ̀tà lẹni tó tẹ̀bẹ̀ ti wá. Òǹsílé lórúkọ rẹ̀ ń jẹ́ Òǹsílé ní jẹ́. Ọ̀tà ní Àwórìsì ni bẹ́ẹ̀ ni Ẹ̀gbá ni. Ìgbà tó dé babaláwo ni ìmọ̀ tọ́jú àwọn èèyàn. Ọ̀kan lára tí sì fi tọ́jú èèyàn ẹ̀rù ni. Ẹ̀mọ̀ ẹ̀rù pé bíi méjì àníkan ẹ̀rù àwólà táwọn kan ń pè ní ẹ̀rù alámọ̀ àtúní ẹ̀rù àwọn ká ètí máa ká bíríkótó tí ò tí ì lànà. Ṣé wàá rí bàbá yìí wá gbin ẹ̀rù tó pọ̀ gan-an. Ẹ̀rù ní fi tọ́jú ọmọ, ní fi ṣiṣẹ́ àwòyè, ní fi tọ́jú àwọn èèyàn. Lọ́ba di pé à ń lọ sọ́dọ̀ bàbá tí máa já ẹ̀rù tọ́jú ẹni o. À ń lọ sọ́dọ̀ bàbá tí máa já ẹ̀rù tọ́jú ẹni. Lọ́ba di ìjà ẹ̀rù. À ń lọ bí wọ́n ti ń já ẹ̀rù tọ́jú èèyàn. À ń lọ ìjà ẹ̀rù. Ìjà ẹ̀rù náà pè títí tó di Ìjẹ̀rù lónìí. Ìjẹ̀rù lónìí. Àwọn kan ní ìjà ẹ̀rù kọ́ o. Ẹ̀rù àwólà, ìjà ẹ̀rù alámọ̀, ìjà ẹ̀rù àwọn ká tá a fi tọ́jú èèyàn ló di Ìjẹ̀rù lọ́jọ́ tòní. Kò ní jù báyìí lọ ní ṣókí. Sọjí Abíọ́jẹ́là lórúkọ mi. Ẹ gbìyànjú subscribe sí channel mi o. Kí ẹ sì tàn kálẹ̀ kákó. Ó dìgbà kan náà Sọjí Abíọ́jẹ́là.